Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ fún ìwàásù ní àkókò yìí, pàápàá fún ọjọ́ ìsinmi òní. Mo gbàgbọ́ wípé àlàáfíà ni gbogbo wa wà bí tí a ti ń gbọ́ mi. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìyè tó ń ti àkókò yìí jáde wá, èyí tí Diocese Ifẹ̀ Anglican Communion tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ, a gbé ọ̀gá, a júbà rẹ lówùúrọ̀ yìí, torí pé ìwọ ni ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ìwọ ni Ọlọ́run tó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe. Bàbá mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ, gbọ́ ọpẹ́ wa. Bàbá, gba yín wá. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tó ń jáde, pàápàá tí ó tún jáde ní àkókò yìí. Jésù ọmọ Ọlọ́run, jàre jọ̀wọ́, ẹ wá bá wa sọ̀rọ̀. Olúwa, ẹ wá mí sí wa, àti olùgbọ́ àti olùsọ. Olúwa, ẹ tún ayé wa ṣe. A gbà ládùúrà àwọn èrè tó ń tẹ̀lé ìlérí pé à ń sìn ọ́. Olúwa jọ̀wọ́ ṣe ní ìpín wa ní ìparun gbolówá lẹ́yìn ayé yìí ní ìjọba rẹ. Ohun mi ò mọ̀ rí, Olúwa má mà jẹ́ ó fọ̀ sí wa. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó tí a ó máa pẹ̀kẹ́lù ní àkókò yìí, òun mo pè ní àwọn èrè wíwá Ọlọ́run lójú méjèèjì. Àwọn èrè tó wà nínú sísìn Ọlọ́run, wíwá Ọlọ́run lójú méjèèjì. Bí tí mo dẹ̀ fẹ́ ká jọ gbéyẹ̀wò lówùúrọ̀ yìí, òun ni mo mú ẹsẹ̀ wúrà yìí jáde látinú ìwé kejì àwọn ọba, orí kejì, wẹ́ ká jọ wọ ẹsẹ̀ kejì àti ìkẹsàn-án. Ìwé kejì àwọn ọba, orí kejì, ẹsẹ̀ kejì àti ìkẹsàn-án, èyí tí ó kà báyìí pé Èlíjà sì wí fún Èlíṣà pé, èmi bẹ̀ ọ́, jókòó níhìn, nítorí tí Olúwa rán mi sí Bẹ́télì. Èlíṣà sì wí fún un pé, bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, èmi kì yóò fi ọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ lọ sí Bẹ́télì. Ẹsẹ̀ kẹsàn-án. Ó sì ṣe, nígbà tí wọ́n kọjá tán, ni Èlíjà wí fún Èlíṣà pé, béèrè ohun tí èmi ó ṣe fún ọ kí a tó gbà mí kúrò lọ́wọ́ rẹ. Èlíṣà sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìṣẹ́po méjì ẹ̀mí rẹ kí ó bà lé mi. Yorùbá bọ̀ wọ́n ní agbójúlé Olúwa kì í pòfo, àti pẹ̀lú pé ẹnikẹ́ni tó bá lé eku méjì yóò pòfo. Ọlọ́run tí à ń sìn jẹ́ Ọlọ́run tí kìí jẹ ènìyàn ní gbèsè rárá. Ó jẹ́ Ọlọ́run alágbára. Ó jẹ́ Ọlọ́run tí máa ń ṣàánú, pàápàá fún ẹnikẹ́ni tí ó bá wá Olúwa. Onírúurú àwọn èrè gọbọyí ni Ọlọ́run máa fi fún irú ènìyàn bẹ́ẹ̀. Òní yìí ni ó jẹ́ ọjọ́ ìsinmi kìíní lẹ́yìn ìgòkèrè ọ̀run Jésù Kristi olùgbàlà wa. Ní ọjọ́bọ̀ tó kọjá, ìyẹn ní ọjọ́ Thursday, ọjọ́ mẹ́rin sẹ́yìn, ni a ṣe ìrántí ọjọ́ ìgòkèrè ọ̀run Jésù Kristi, ẹni tí ó lo 40 ọjọ́ lẹ́yìn àjíǹde rẹ̀, gẹ́gẹ́ bí ìṣe àwọn àpọ́stélì orí kìíní ẹsẹ̀ ìkejì àti ìkẹta, gẹ́gẹ́ bí ó ti fi ìdí rẹ̀ múlẹ̀. Ìṣe àwọn àpọ́stélì orí kìíní ẹsẹ̀ ìkejì àti ìkẹta, tó ní títí tó fi di ọjọ́ tí a gbà á lọ sókè, lẹ́yìn tó ti ipa ẹ̀mí mímọ́ pàṣẹ fún àwọn àpọ́stélì tí ó yàn, àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú, ẹni tí a rí lọ́dọ̀ wọn ní 40 ọjọ́
tó ń sọ ohun tí í ṣe ti ìjọba Ọlọ́run. Bíbá jẹ́ kó yẹ pé lẹ́yìn 40 ọjọ́ tí Jésù Kristi tó jíǹde ní ìgbàsókè ni ó ṣẹlẹ̀, tí ò ní sì jẹ́ ọjọ́ ìsinmi àkọ́kọ́ tí à ń ṣe ìrántí ìgbàsókè yìí. Tí a bá wo ẹsẹ̀ wúrà wa dáradára, pàápàá tá a bá wò fínífíní, ìyẹn ni àwọn ọba kejì orí kejì, pàápàá láti ẹsẹ̀ kínní, a ó rí pé Èlíṣà ó jèrè lára Èlíjà tí í ṣe olúwa rẹ̀. Àdúrà mi ni pé gbogbo àwa tí a jọ ọmọ lẹ́yìn Kristi, èrè pé à ń wá Ọlọ́run, Olúwa yóò fi fún wa. Tí a bá wò ó, a rí wípé Èlíṣà sin Èlíjà, tó fi jẹ́ pé nígbà tó tó àkókò tí a fẹ́ gbà á lọ sókè, Bíbélì jẹ́ pé olúwa rẹ̀ tí í ṣe Èlíjà ó sọ wípé kó dúró ní Gilgali. Ìyẹn tí a bá wo ọba kejì orí kejì ẹsẹ̀ kínní. Ṣùgbọ́n Bíbélì jẹ́ pé nígbà tí wọ́n kúrò ní Gilgali, tí oníkódódò ní Bẹ́télì, pé Olúwa rán òun síbẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ pé Èlíṣà sọ pé ó ti yọ, pé kò jẹ́ rí bẹ́ẹ̀, pé òun ò ní fílẹ̀, pé òun yóò bá lọ níbikíbi tí ó bá ń lọ. Ó lè pé nígbà tó di ẹsẹ̀ kẹta, a rí àwọn ọmọ wòlíì tí wọ́n bẹ ní Bẹ́télì tí wọ́n jáde tọ̀ Èlíṣà wá. Wọ́n sì ń pé ṣé o mọ̀ pé a ó gbọ́ Olúwa rẹ kúrò lọ́wọ́ rẹ? Pàápàá láìpẹ́ yìí ó sọ wọn pé òun ti gbọ́ pé wọ́n ṣeun. Ó tún tẹ̀síwájú, ó ń sin olúwa rẹ̀. Nígbà tó dé ẹsẹ̀ kẹrin, ọba kejì orí kejì ẹsẹ̀ kẹrin, ọ̀gá rẹ̀ Èlíjà túwí fún un pé Èlíṣà, èmi bẹ̀ ó ní jókòó níhìn, nítorí tí Olúwa rán mi lọ sí Jẹ́ríkò. Ẹ̀gbọ́n tó sọ, Èlíṣà sì wí pé bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, èmi kì yóò fi ọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n jọ dé Jẹ́ríkò. Síwájú sí i, nígbà tó tó àkókò kan ní ẹsẹ̀ kẹfà, Èlíjà tún wí fún un pé wo, èmi bẹ̀ ọ́ Èlíṣà, jókòó níhìn, nítorí Olúwa rán mi sí Jọ́dánì. Wọ́n bọ̀ láti Gígálì, wọ́n dé Bẹ́tẹ́lì wọ́n dé Jẹ́ríkò wọ́n dé Jọ́dánì. Ó ní wo ọ̀gá, olúwa mi, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, èmi kì yóò fi ọ́ sílẹ̀. Nígbà tí Èlíjà rí bó ṣe sin òun, bó jẹ́ olóòótọ́ sí òun, tí kò fi òun sílẹ̀, ní ẹsẹ̀ kẹsàn-án a sọ fún wa pé ó wá béèrè lọ́wọ́ rẹ̀ bí ìwọ ọmọdé yìí, ó ti bá mi ìrìn àjò tó pọ̀ tó báyìí, kí lohun tó fẹ́ kèmi kò ṣe fún ọ? Ó ní Èlíjà sì béèrè pé ohun tí èmi ń fẹ́ ni pé kí ìṣẹ́po ẹ̀mí rẹ kí ó bà lé mi. Hallelujah o. Èlíjà dá lóhùn pé ohun tó béèrè yìí ohun ńlá ni, pé ṣùgbọ́n tí ìwọ bá rí mi nígbà tí èmi bá ń lọ, gbogbo ohun tó béèrè yìí yóò ṣeé ṣe. Àwa ọmọ Ọlọ́run, a rí bí àwa náà, gẹ́gẹ́ bí a ṣe gba Jésù Kristi olùgbàlà wa lọ sókè, ó ti lọ ní tòótọ́, ṣùgbọ́n kò fi wá sílẹ̀. Ó sọ fún wa, tá bá wo Jòhánù orí 16, John chapter 16, ó ní ohunkóhun tá a bá béèrè òun yóò ṣe fún wa, nítorí pé òun ń lọ báyìí, ṣùgbọ́n òun yóò rán ẹ̀mí mímọ́ rẹ̀. Ẹ̀mí mímọ́ rẹ̀ ni ẹni tí yóò ràn wá lọ́wọ́ láti lè máa tẹ̀síwájú nínú eré ìje yìí. Síwájú sí àwọn ọmọ Ọlọ́run, tí a bá sin Ọlọ́run lójú méjèèjì, tá a fi funfun pè dúdú tàbí dúdú pè funfun, àwọn èrè kan wà tí Ọlọ́run tó ti ṣe tán láti fi fún wa. Èrè àkọ́kọ́ tó fẹ́ kájọ wò, òun ni pé a ó gba agbára ẹ̀mí mímọ́. Tá bá wo ìrere ti Jòhánù orí 16 ẹsẹ̀ 13, ó ní ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́,
gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tó bá gbọ́ òun ni yóò sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. ìyẹn sọ wá pé ẹ̀mí mọ́ Ọlọ́run ló máa tọ́ wa sí ojú ọ̀nà ohun tó yẹ ká lọ, ohun tó yẹ ká sọ, ohun tó yẹ ká ṣe. Bíbélì dẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀, Jòhánù orí 14 ẹsẹ̀ 9, ó ní Jésù dáhùn pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí ó ṣe nípasẹ̀ mi. Ohun àkọ́kọ́ nìyí tó pé ẹ̀mí Ọlọ́run a máa tọ́ wa sọ́nà, kò ní jẹ́ ká ṣi ẹsẹ̀ gbé, kò ní jẹ́ ká ṣìṣe. Mo gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa níbi gbogbo tí a lè wà, ẹ̀mí mọ́ Ọlọ́run yóò máa tọ́ wa sọ́nà lórúkọ Jésù, a ò sì ní ṣìṣe. Ohun ìkejì tó ṣe iyebíye jùlọ nínú àwọn èrè àwọn tó bá sin Ọlọ́run lóòótọ́ àti lódodo ni pé ilé ológo ni, paradísè ti ọ̀run, ilé ayérayé ni yóò jẹ́ ìpín wa. Tá bá wo ìhìnrere ti Jòhánù orí 14 ẹsẹ̀ 1 sí 2, Jésù dáhùn ó ní ẹ má jẹ́ kí ọkàn yín dàrú, ó ní ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀, ìbá má ṣe bẹ́ẹ̀ mi bá ti sọ fún yín, nítorí èmi lọ pèsè àìsílẹ̀ fún yín, níbi tí èmi bá wà kẹ́yìn kó lè wà níbẹ̀ pẹ̀lú. Mo gbà ládùúrà ẹnì kọ̀ọ̀kan wa a ò ní pàdánù ilé ológo, èrè tó ju èrè lọ nìyẹn o. Níbi táwọn ti máa kọrin hallelujah, níbi táwọn ti gbé rí Jésù Olúwa wa lójúkojú, níbi táwọn ti wà ebi ń pa mí, kò síná kò sómi, kò ní sí níbẹ̀. Ilé ayérayé níbi tí ọkàn wa tó ti gba ìtura. Ǹjẹ́ mo bèèrè lọ́wọ́ rẹ, ṣé wọn náà yóò wà níbẹ̀ bí? Èrè mi náà ni pé nínú ayé tá wà yìí a wà ní àlàáfíà. Jésù sọ ó ní àlàáfíà mo fi fún yín, kì í ṣe gẹ́gẹ́ báyìí tí fi fún ni. Ẹnìkan ṣo tó lè fún wa ní àlàáfíà òun ni Jésù Kristi, nítorí pé ẹnikẹ́ni tó bá sìn ín ní tòótọ́ ó ṣetán láti fún ní àlàáfíà. Ohun ìkẹrin pé gẹ́gẹ́ bí ohun tí Èlíṣà tó béèrè lọ́wọ́ Èlíjà tó sì jẹ́ tirẹ̀, ohunkóhun tí a bá béèrè yóò sì jẹ́ tiwa. Ó ní tí di àkókò yìí, Jòhánù orí 14, ó ní a kò tí ì béèrè ohunkóhun, ó ní ká béèrè títí tí ayọ̀ wa yóò fi kún. Àwọn ọmọ Ọlọ́run, nígbà tí a bá ń ṣèfẹ́ Ọlọ́run, ohun tó wà ní ayé yìí kò ní jọ wá lójúmọ́, ilé ayé yìí tàbí ohun tó ń bẹ nínú rẹ̀. Nítorí pé Bíbélì sọ fún wa ní Tímótì kínní orí 9 ẹsẹ̀ 7, ó ní gbọ́n a kò mú ohunkóhun wá sínú ayé yìí o, ó ní ó sì dáni lójú pé a kì yóò mú ohunkóhun lọ. Kólósè orí 9 ẹsẹ̀ 2, ó ní ẹ máa ronú ohun tí ń bẹ ní òkè ọ̀run, kí n ṣe ohun tí ń bẹ nínú ayé yìí, torí ohun tó wà nínú ayé àti ìfẹ́kúfẹ́ rẹ̀ á bá ayé lọ. Ṣùgbọ́n ohun tó yẹ ká máa ronú ni pé kí lóhun tá a mú wá sáyé yìí, kí lóhun tá a máa mú lọ? Asán nínú asán. Ó ní ìwàásù wípé gbogbo rẹ̀ asán ni. Ní ìkádì àwọn oríṣiríṣi ìbùkún èyí tí a mẹ́nubà nínú Deuteronomy orí 28, pàápàá láti ẹsẹ̀ 2, ayé ti wà nígbà tí a bá sin Ọlọ́run lójú méjèèjì. Ó ní gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ̀, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ó ní ìbùkún ni fún ọ ní ìlú. Náà mo gbàdúrà ní ìlú wa Nàìjíríà yìí, ìbùkún Ọlọ́run yóò máa jẹ́ ìpín wa. Ó ní ìbùkún ni fún ọ ní oko, ó ní ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ó ní ìbùkún ni fún àwọn agbọ̀n rẹ àti fún ọpọ́n ìpò àkàrà rẹ. Ó ní ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. Ó ní Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tó dìde sí ọ kí wọ́n di ẹni ìkọlù níwájú rẹ. Ó ní wọn ó jáde sí ọ ní ọ̀nà kan, wọn ó sì sá níwájú rẹ ní ọ̀nà 7. Ó ní Olúwa yóò pàṣẹ ìbùkún sórí rẹ nínú àká rẹ
àti nínú ohun gbogbo tí ìwọ bá fi ọwọ́ rẹ lé a ó bùsí fún ọ ní ilẹ̀ náà Olúwa Ọlọ́run rẹ tó fi fún ọ. Ó ní Olúwa yóò sì fi ìdí rẹ̀ kalẹ̀ lé ènìyàn mímọ́ fún ara rẹ̀ bí ó ti búra fún ọ bí ìwọ bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí ìwọ sì ń rìn ní ọ̀nà rẹ̀. Ó ní gbogbo ènìyàn ayé yóò sì rí pé orúkọ Olúwa ni a fi ń pè ọ́ wọn ó sì máa bẹ̀rù rẹ. Olúwa yóò sọ ọ́ di púpọ̀ fún rere nínú ọmọ inú rẹ àti nínú irú ọmọ ohun ọ̀sìn rẹ àti nínú èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì ṣí ìṣúra rere sílẹ̀ fún ọ ọ̀run láti rọ̀jò sí ilẹ̀ rẹ ní àkókò rẹ̀ láti bùsí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Ìwọ ó sì máa wín orílẹ̀-èdè púpọ̀ ìwọ kì yóò sì tọrọ. Olúwa yóò sì fi ọ́ ṣe orí kì yóò sì ṣe ìrù. Ìwọ ó sì máa lékè ṣáá ìwọ kì yóò sì jẹ́ ẹni ìkẹyìn bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí ó pa fún ọ ní òní ìwọ láti máa kíyèsí òun àti máa ṣe wọ́n. Hallelujah o. Àwọn ọmọ Ọlọ́run àwọn wọ̀nyí ní èrè tó wà fún àwọn ọmọ Ọlọ́run fún àwọn tó bá sìn ní tòótọ́. Ayé lè máa rí ọ ọ̀gá rẹ tí o bá ń ṣiṣẹ́ pọ̀ ó lè máa rí ọ àwọn ẹni tẹ́ ẹjọ́ kọ́ra ẹni wọ́n lè máa rí ọ ṣùgbọ́n Ọlọ́run ó mọ iṣẹ́ rẹ ó sì mọ èrè ńlá tó fẹ́ fi fún ọ. Pàápàá àwọn ọmọ Ọlọ́run àwọn ìránṣẹ́ Ọlọ́run níbikíbi tó lè wà fi tọkàntọkàn ṣiṣẹ́ yìí rántí pé Ọlọ́run ló bá ń ṣiṣẹ́ o kì í ṣe ènìyàn àti ọ̀gá tó wà níbẹ̀ àti ìwọ náà tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Ọlọ́run lẹ́jọ́ ń ṣiṣẹ́ fún o nítorí pé òun nìkan ṣoṣo lẹ́ni tó lè sọ fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Kí a tó gbàdúrà ẹ jẹ́ ká wo àpẹẹrẹ mélòó kan nínú àwọn tó sin Ọlọ́run lójú méjèèjì. Ẹni àkọ́kọ́ níbi tí a kà lónìí òun ni àwọn ọba kejì orí kejì ẹsẹ̀ kìíní síwájú. A ó sọ nípa Èlíṣà ẹni tó sin ọ̀gá rẹ̀ wòlíì Èlíjà ó sìn tọkàntọkàn. Ọ̀gá rẹ̀ tún bẹ̀ẹ́ pé wò ó olúwa rẹ̀ bẹ̀ẹ́ pé wò ó jọ̀wọ́ jókòó níyìn ó ní ó ti kò rí bẹ́ẹ̀ ọ̀gá kò rí bẹ́ẹ̀ olúwa mi níbi tí ẹ̀ ń lọ àjọ lọ síbẹ̀ ni títí ìwọ ọmọ Ọlọ́run iṣẹ́ tó ń ṣe nílé Ọlọ́run yẹn wọ́n lè máa rí ọ lóòótọ́ ṣùgbọ́n mọ̀ pé Ọlọ́run ló ń ṣe fún jẹ́ olóòótọ́ sí i. Ẹnì kejì òun ni Jákọ́bù tá a pa orúkọ rẹ̀ dà tó di Ísírẹ́lì gẹ́gẹ́ bí a ti kà ní Genesis orí 49 ẹsẹ̀ kìíní sí iwájú. Ẹni ìkẹta táwọn sọ nípa ẹ̀ ká tó mú ìwásí ìdánidúró ni Jósẹ́fù tá bá wo Genesis orí 49 sin Ọlọ́run rẹ̀ sìn lójú méjèèjì torí pé èrè ń bẹ fún àwọn tó sìn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ti gbọ́rọ̀ rẹ pàápàá àwọn èrè tó wà nígbà tí a bá sìn ọ́ lóòótọ́ àti lódodo fún àti èmi àti olùgbọ́ ọ̀rọ̀ yìí àti ẹnì kọ̀ọ̀kan wa ní orí ọ̀fẹ́ láti lè sìn ọ́ tọkàntọkàn láti lè sìn ọ́ lójú méjèèjì ká bá lè gba èrè ilé ológo ni. Olúwa jọ̀wọ́ dára fún wa jẹ́ mo súre fáwọn ọmọ Ọlọ́run pé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ni fún wa. Mo gbàdúrà fún wàá rí àánú gbà ìjáde rẹ lọ́sẹ̀ yìí ìyanu kó ṣẹlẹ̀ olóore kó wá ọ rí gbogbo ibi tí aláàánú wà kó bẹ̀ sí máa wá ọ kó dára fún ọ. Ògo ni forúkọ Olúwa o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Títà fi pàdé mo sọ wípé sin Ọlọ́run rẹ lójú méjèèjì ayọ̀ ni fún ọ àlàáfíà ni fún ọ.